lọ́wọ́ Elédùmarè ọba tó dá wa sí lọ́jọ́ tòní tó jẹ́ ká wà láyé ká wà láàyè ká sì wà láàyè ara wa. Lórí ètò wa ètò yín ọ̀rọ̀ tó ń lọ lórí Kilarigbo television òun ló ń dé sójú ẹ̀rọ móhùnmáwòrán yín. Orúkọ tèmi ni Dáfídì ọmọ nínú ọkàn Elédùmarè. Ẹ ti mọ̀ wípé òdú ni wá àìṣe àìmọ̀fólókò. Lórí ọ̀rọ̀ tó ń lọ lọ́sẹ̀ yìí kí ni ohun tá a mú wá fún yín? Òun náà ni ọ̀rọ̀ tó ń jà rọ̀rìn lórí ìbáṣepọ̀ tó wà láàrin Wizkid àti Tiwa Savage. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé níbi ọ̀sẹ̀ bíi mélòó sẹ́yìn ni Wizkid ló fi fídíò Fever síta léyìí tí ó ti ń ṣe kíni tó ti ń gba ọ̀rọ̀ awuyewuye tí ń lọ lórí ẹ̀ lórí ìhà tí ipa tí Tiwa Savage kó nínú fídíò náà. Kí ni ìwòye yín? Kí ni àwọn ènìyàn rò lórí fídíò yìí àti irú ìbáṣepọ̀ tó wà láàrin Wizkid àti Tiwa Savage? Ikọ̀ Kilarigbo ti ṣetán láti jáde síta láti béèrè àwọn nǹkan òjọ̀kan ìbéèrè lórí ọ̀rọ̀ yìí. Kí ni ìhà tí wọ́n kọ sí àbí ojú tí wọ́n fi wo irú ìbáṣepọ̀ tó ń wáyé láàrin Wizkid àti Tiwa Savage? Ẹ má gbé kúrò, ẹ máa bá wa kálọ. Baby girl, now you I want to. Baby shey na me you want to. Jẹ́ ẹ ti wo fídíò Wizkid Fever Wizkid tó feature tí Tiwa Savage wà nù ẹ̀? 100%. 100%. Ok, kí ni nǹkan tí ẹ lè sọ nípa fídíò náà àti pé ojú wo lẹ fi wo irú ìbáṣepọ̀ tó wà láàrin Wizkid àti Tiwa Savage gẹ́gẹ́ bí ó ṣe ń jàrán rẹ̀ pé bóyá àwọn méjèèjì ń fẹ́ra wọn? Ǹjẹ́ ṣé ẹ̀yin rò pé ó possible àbí ó ṣeéṣe kó jẹ́ pé Why not? Ó ṣeéṣe now. And nothing bad about it, sad to say. They are both human beings, both adults. Forget about age difference. Wọ́n lè fẹ́ra wọn. Ṣé tí ẹ̀yin bá rí àgbàlagbà obìnrin sìn tó bá sọ pé òun fẹ́ fẹ́ yín, ṣé ẹ máa ṣe? Of course I'm married. Mo ti níyàwó nílé, so ìyẹn ò lè mú mi ṣe náà. Ẹ sọ pé I'm married. Tí n bá rí àgbàlagbà obìnrin tí mo like, why not? ẹ máa fẹ́? Ayé ń ṣerú ẹ̀. No be say ayé ń ṣerú ẹ̀. Is it written anywhere in the Bible that this is age differences that kò ní ìtumọ̀ ẹ̀gbọ́n? Do video yẹn normal thing video náà ni but ó wà obvious pé wọ́n fẹ́ra wọn bóyá it's obvious pé wọ́n ṣe nǹkan they have something they are doing together. It's obvious even in the video jọjọ ṣe ń sìn a video yẹn wà that video is like it's all obvious pé wọ́n fẹ́ra wọn. Tí ìjẹ́ ilé fẹ́ ẹni tó bá jù yín lọ tó fi ọjọ́ orí bíi tó gba bíi ọdún bíi mẹ́jọ mẹ́sàn-án mẹ́wàá, ìjẹ́ ẹ lè fẹ́ rẹ̀? Yeah, sure, yeah. Ẹ lè ṣe bẹ́ẹ̀? Why I've done with like 9 or 10 years before. It doesn't matter. I love land so. Irọ́ ni o. Ó tọ́ ni now 9 years 10 years mo ti fẹ́ràn tó jójú mi lọ 9 years 10 years. Ó dẹ̀ ń lọ bẹ́ẹ̀? Ó ń lọ bẹ́ẹ̀, ó ń lọ. Títí di sin aṣọ fẹ́ra wa yọ. Say 1 liter, 1 liter, oh say 1 yacha, 1 liter, oh say 1 liter. Mo mọ̀ pé ti wo fídíò Wizkid àti Tiwa Savage. Mo ti wà àti wo dáadáa. All over the place. Ẹ̀yin gan ti wọ́ àbí? Ẹ ti wọ́. Ọ̀dà kí ni nǹkan tí ẹ lè sọ lórí fídíò Wizkid àti Tiwa Savage eléyìí tó ń jà rẹ̀? Ìjẹ́ èrò wípé bóyá wọ́n ń fẹ́ra wọn àbí báwọn èèyàn ṣe ń sọ pé bóyá wọ́n ń fẹ́ra wọn? Wọ́n fẹ́ra wọn. You think? Yeah, I think so. Wọ́n fẹ́ra wọn. Wọ́n fẹ́ra wọn. Wọ́n ṣe iṣẹ́ as in iṣẹ́ ajé exactly. Strategy. Wọ́n ṣe láti trend. Wọ́n ṣe láti trend. Àwọn èèyàn ní Video yẹn, wọ́n fẹ́ ta video, so wọ́n ti mọ̀ pé àwọn èèyàn máa sọ pé exactly pé Tiwa wọ́n jọ láàrin àwọn Savage méjèèjì. kérésì ẹ̀ wá lọ fẹ́. Exactly. Tó bá jẹ́ yín, ṣẹ́yìn lè fẹ́ tó kéré sí tẹ́ gba bí ọdún bíi mẹ́jọ. Mẹ́jọ ti pọ̀jù kí ló dé? Mẹ́jọ kẹ̀ bóyá ọdún kan ọdún méjì o. Tó bá ti kọjá ọdún mẹ́ta mi ò ṣe o. Mo lè tí mo tẹ̀lé fẹ́ 1 month. Mi lè fẹ́. Kí ló dé ẹ lè fẹ́ 1 month? Ọ̀dà náà kí ni reason tẹ́ ṣe lè fẹ́ tó kéré sí? Mo mọ kọ̀kọ́. Kò dùn dáadáa létí. No, not like kò dùn dáadáa. Àwọn èèyàn lè ṣe tí mo máa support wọn. Níbo èmi fúnra mi. Mo ti ṣe rí ṣá. Mo fi ọdún méjì jùlọ mo dẹ̀ ti ṣe kò dẹ̀ bá tó fà tí ìfẹ́ bá ti wà ń bẹ̀. Àná tí mo fẹ́ sí tẹ́ méjì làwọn méjèèjì lásán àmọ́ bó ṣe ń lọ. Ọkọ mi àtàtà mo lọ́ọ̀fẹ́ gan mọ̀. Everywhere you go, baby girl, you be my handbag. Kò ṣe pé kí ni ṣe ń ṣẹlẹ̀ ń sìn ni there have been rumour tí wọ́n pé àwọn méjì ń fẹ́ra wọn and most times that dey rí Tiwa Savage ohun is like, even though ó ju Wizkid lọ by far but you know the thing is one àwọn méjì they are entertainer for me I think tó tọ́ ni pé ó lè ní interest from wọn and but pé wọ́n bá wọn sùn or something like that I'm not sure mo sure pé ó ti ní kankan bẹ́ẹ̀ but based on pé personal like you know and for the personality tó àmì yìí jẹ́ especially Wizkid you know so he's a global guy. Ẹ ti máa wo fídíò Wizkid àti Tiwa Savage ẹ ti máa wo wọn mọ̀ ẹ sharp dé
ẹ sharp jù yẹn lẹ ti máa wò ìjẹ́ ó ṣeé ṣe kó jẹ́ pé àwọn méjèèjì ń fẹ́ra wọn àbí bóyá wọ́n kàn ń ta ọjà as usual business now ṣe understand. ọmọ ọjà làwọn yẹn tà náà ọjà ló tà ọjà ló wá tà àwọn okó yẹn jẹ tí on a coding level àkó yẹn jẹ ọkọ̀ fi máa fún wa pawó ni nǹkan tó bá wọn ọkọ̀ máa ṣe àwọn òrẹ́ wọn. kátẹ̀wá sọ wípé bóyá ká ní wípé ó ń ṣẹlẹ̀ lóòótọ́ pé bó ṣe ń lọ lórí ọ̀rọ̀ tó ń lọ náà dẹ̀ pé ọ̀rọ̀ tó ń lọ náà ni ìjọ ṣe é ṣe kó jẹ́ pé àwọn Tiwa Savage lè fẹ́ Wizkid. ó lè fẹ́ kí ni ó lè ṣẹlẹ̀ ó lówó lọ́wọ́ owó ló ṣú ọ pé wọ́n wà nílẹ̀ owó ló ṣú ọ mo lè fẹ́ yín tẹ́ bá bá fún mi lówó. irọ́ ẹ má fẹ́ mi ẹ má fẹ́ mi ẹ má fẹ́ mi ẹ má fẹ́ mi ẹ má yẹ ká ṣe bẹ́ẹ̀ òfin lẹ́wọ̀ fàyè gbẹ́ ẹ gbọ́dọ̀ fẹ́ mi kátẹ̀wá sọ pé ká wá béèrè wípé obìnrin pẹ̀lú bẹ́ẹ̀ ṣe wà tẹ́ bá rí obìnrin tó jù yín lọ pẹ̀lú bí ọdún bíi mẹ́wàá márùn-ún sí mẹ́wàá tó lóun fẹ́ fẹ́ yín ṣé ẹ lè gbé súnmọ́ ṣé ẹ lè máa. tó bá lóun fẹ́ fẹ́ mi máa fẹ́ tó bá máa fún mi lówó. máa fún yín lówó ẹ láìkó owó. láìkó owó ẹ rí pọ́ ọ̀rẹ́ olórí owó làwọn kan bá kábà yìí ni mo fi pàdé yín. lórí títì ọ̀rẹ́ olórí owó ni. ọ̀rọ̀ lórí owó gangan gbẹ̀yìn máa ṣe. nǹkan tó ṣẹlẹ̀ ni pé it's insane actually kò mọ́pọlọ wá kò mọ́pọlọ wá Nàìjíríà ló kọ́ fàgò tí gbogbo eléyìí fi ń ṣẹlẹ̀ kò yẹ kí Wizkid yẹn máa náà fẹ́ máa fẹ́ Tiwa Savage ìyá ẹ̀ ni ó yẹ yín ìyá Wizkid ló jẹ́ bọ́. pé ìyá Wizkid ni ẹ níwòye tí yẹn wò pé ìyá Wizkid. ìyá Wizkid ló jẹ́ ó yẹ kó lè máa. ó yẹ kó lè máa bí Wizkid yẹn lọ́mọ ẹni tó yẹ kó lè bí lọ́mọ ni Wizkid bọ́ ayé ti wọnú ayé gbogbo ẹ̀kọ́ ti dàrú mọ́ra wọn gbogbo ẹ̀ ti wọnú ara wọn pé kò sí ẹ̀ bọ̀ níwòye nǹkan tẹ́ ń tọ́ àyàsọ ni pé ayé ń ṣerú ẹ̀ pé kò nítumọ̀ mọ́. kò ní pa ayé ń ṣerú ẹ̀ náà bọ̀ ẹ̀gbọ́n ó ti yé yín o. tèmi ṣe wo view yẹn mi ò rò bóyá nǹkan kan wà ń bẹ̀ kọ́ mọ́ but kò sí nǹkan tó bàjẹ́ táwọn méjì bá fẹ́ tó bá ń fẹ́ra wọn. ẹ rò wípé kò sí nǹkan tó burú pé wọ́n ń gbé síra wọn lára. kò sí àwa la máa ń count ẹ̀ wípé bóyá èèyàn kan ju èèyàn kan lọ even ní fresh country because mo ti gbé fresh most of àwọn tó ń fẹ́ ìyàwó ẹni tó bá jù wọn lọ náà máa ń fẹ́ so that they máa lè advice wọn. àtúgbọ́ tuntun lórílẹ̀‐èdè Faransé nìyẹn. bẹ́ẹ̀ni most of those French country kò ṣe pé gbogbo wọn ọmọ ńlá ìkẹyìn tó bá jù wọn lọ bí 2 or 3 or 4 years so that lè máa fún wọn ní àmọ̀ràn nípa ọ̀rọ̀ ilé ayé wọn. tá bá wá ní ká wò ó lóòótọ́ ṣé ǹjẹ́ ẹ̀yin lè ṣe kẹfẹ́ ẹni tó jù yín lọ bí ọdún bíi mẹ́wàá ǹjẹ́ ẹ lè ṣe. ọdún mẹ́wàá yẹn ti pọ̀ jù. ọdún mẹ́wàá yẹn ti pọ̀ jù ẹ̀bí ọdún mélòó lẹ rí ìwé ìpòkè tẹ́ bá tiẹ̀ wò pé kẹfẹ́ fàgbàlá ẹni tó jù yín lọ á tó bí ọdún mélòó lọ́wọ́ yín. ó pọ̀ jù káyà sọ pé bóyá 5-6 years. ọdún 5 sí 6 ní ìwòye tí nǹkan tẹ́yìn lè ṣe nìyẹn. ẹ̀yin tèmi bó ṣe ń gbóná fẹlifẹli ẹ̀yin náà mọ̀ lórí Kilarigbo náà la wà ọ̀rọ̀ tó ń lọ náà ni òun lè tò a tún ti ní ẹja ńlá la tún gbé báyìí ìwọ wá gbé ẹ bá rí wọn erí pọ́n fresh wọ́n ṣe kí ni wọ́n tush wọ́n posh gan bro ẹ jọ kí lórúkọ yín gangan. orúkọ mi ni Peter Ayọ̀dèjì Adébọ̀wálé. Mr. Peter ẹ jọ ìjẹ́ ẹ ti wo fídíò Wizkid àti Tiwa Savage eléyìí tí Tiwa Savage wà ń bẹ́ẹ̀ tí wọ́n lè ń ṣe oríṣiríṣi tí gbogbo ẹ̀ ń wọnú ara wọn tó ń ṣe bó ṣe dé dáadáa. mo ti wò dáadáa. láìmọye ìgbà. ok kí ni nǹkan tẹ́ kí lè ìwòye tí ǹjẹ́ ó ṣeé ṣe pẹ̀lú àwọn nǹkan tẹ́ rí ń bẹ̀ ṣé ó ṣeé ṣe kó jẹ́ wípé ìbáṣepọ̀ kan wà láàrin Wizkid àti Tiwa Savage ìyẹn àkọ́kọ́ àti wípé ṣé tó bá tiẹ̀ jẹ́ pé ó wáyé ǹjẹ́ nǹkan kan burú ṣé nǹkan tó burú wà nínú wípé bóyá àwọn méjèèjì bóyá wọ́n tiẹ̀ jọ ń bára wọn jáde àbí nǹkan kan ìjẹ́ kí lẹ́yìn wò. lákọ̀ọ́kọ́ náà tí ẹ bá rí dáadáa lórí Twitter àwọn ìkọ̀kọ̀ tí ẹ ṣe ń lọ náà lórí Twitter lórí Facebook àwọn kankan lórí Instagram tọ́dẹ̀ ń sọ ń pa tvs wípé tvs àpẹ́ ẹ̀gbọ́n Wizkid ní ipá àbúrò ẹ̀ ní kankan bẹ́ẹ̀ tẹ́ bá wò dáadáa Tiwa Savage àti Wizkid ó ti bẹ̀rẹ̀ bísínẹ́sì kò kí ń ṣe ni wọ́n ti pẹ́ gan nínú bísínẹ́sì. pé wọ́n ti wà nínú àwọn méjì ti jọ wà tẹ́ bá wo fídíò pakurumọ kójo dáadáa àlímọ́ pakurumọ kójo dáadáa. Tiwa Savage wà nínú fídíò yẹn tẹ́ bá wò dáadáa in that industry Tiwa Savage àti Wizkid ó ti pẹ́ gan so due to video tèmi wò èmi gan tí mo sọ fún àwọn ọ̀rẹ́ mi kan pé kọ́ máa surprise pé tvs gan fúnra ẹ̀ ló fún wọn ní idea video yẹn láti fi tajà so yẹn tó tó bá tún wà wò ní ìdákejì. ẹ dúró ẹ̀yin wò wípé ó dàbí wípé bí ọgbọ́n láti tún tajà ní business strategy. business strategy is all marketing strategy. I study media mo study mo dey study mass communication so mo mọ̀ nǹkan tí mo sọ nípa media dáadáa. all right. so tabawo ní ìdàkejì náà pé ṣé nǹkan tó burú ni pé kí Tiwa Savage fẹ́ Wizkid
fún tèmi o ibi tí ìdùnnú bá ti wà ibẹ̀ ni ìrẹ́pọ̀ àti ìlọsíwájú máa ń wà. ibi tẹ́yin fẹ́ sórí ẹ̀ka sí ni. bẹ́ẹ̀ ni nítorí Tiwa Savage inú ẹ̀ máa ń dùn láwọn ìgbà tó bá wà pẹ̀lú Wizkid dábàá wo lórí Instagram àwọn méjì máa ń lọ tọ̀ káàkiri ó dẹ̀ ti ń gbé Tiwa Savage ṣe àwọn business kankan tẹ́ pé even Mavin fúnra wọn kò gbé bí Tiwa Savage ṣe. bọ̀ kí ni ẹ̀yin wá wò wípé ok tó bá jẹ́ wípé ẹ̀yin ṣé ǹjẹ́ ẹ̀yin lè gbà àbí ẹ lè ṣe láti fẹ́ ẹni tó jù yín lọ pẹ̀lú ọjọ́ orí bí ọdún bíi 10 sí 8 bẹ́ẹ̀. As I said, age is just a number. Tí Wizkid fúnra ẹ̀ bá tọkùnrin ṣe tí ó dẹ̀ tó gbangba sùn lọ yẹn ó yẹ kó lè control anybody. Kò bá jẹ́ older than him fún 20 years kò bá dàgbà jùlọ fún 30 years anybody ní fífẹ́. ìyẹn ni wípé anybody tí ìfẹ́ bá ti wà. bẹ́bẹ́ ń lọ nìyẹn bẹ́bẹ́ ṣì ń lọ. bẹ́bẹ́ ò dúró. Wizkid jẹun lọ. bẹ́bẹ́ ń flow. jẹun lọ sáwọn lọ. ṣé ráwọn ọmọ ẹ wo ẹ̀yin aráalé Kilarigbo náà lẹ́tún sí ń wò yìí o ọ̀rọ̀ yìí ní agbára ẹ̀yin náà gbọ́ wọn ní kó ṣe kí ni kó jẹun lọ kó flow kó ṣe kí ni kó ṣe bó ṣe wù wọ́n. ẹ jẹ́ ká tún wo ohun tí àwọn obìnrin náà ní sọ lórí ọ̀rọ̀ yìí nípa fídíò Wizkid àti Tiwa Savage àti wípé ǹjẹ́ àwọn gan lè fẹ́ ẹni tó ṣe kí ni tí ó kéré sáwọn náà fúnra wọn. ẹ jẹ́ ká wo ìwòye àwọn obìnrin náà. ẹ má gbé kúrò lórí Kilarigbo television ọ̀rọ̀ tó ń lọ lọ́lẹ̀tò ètò lọ̀rọ̀ tó ń lọ ẹ má change ẹ̀ à ń bọ̀. ẹ jọ kí lórúkọ yín. Joy. wọ́n lórúkọ àwọn ni Joy. Aunty Joy kí ni nǹkan tẹ́ lè sọ lórí fídíò Wizkid àti Tiwa Savage ǹjẹ́ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ń bẹ̀ yẹn ṣé kì í ṣe wípé ṣé ǹjẹ́ ẹ̀yin náà lè fẹ́ sọ wípé bóyá kì í ṣe business ni àbí lóòótọ́ ni ìbáṣepọ̀ kan wà láàrin àwọn méjèèjì. It's just for, to my own opinion, I guess it's just for the industry stuff because we have different celebrities who has like done videos together and been intimate. So it's no biggie. I don't think, to me, they are not dating anyways. They're just doing it. Okay, nǹkan tẹ́ ń sọ sí ni pé ẹ rò pé kì í ṣe pé bí àwọn fẹ́ra wọn. Yeah, I don't think. ẹ gbìyànjú láti sọ Yorùbá. Mi ò rò pé wọ́n fẹ́ ara wọn. My Yoruba is not fluent. ó dáná okay now ẹ jẹ́ ká béèrè lọ́wọ́ yín ṣé ẹ lè fẹ́ ẹni tó kéré sí yín. Yes, I can. lóòótọ́. I can. ẹ lè fẹ́ ẹni tó kéré sí yín. It depends on when you say kéré, the age difference. tẹ́ ẹ gba bóyá bíi 5. Of course I can. kò dẹ̀ sí nǹkan kan tó máa ṣẹlẹ̀. With the age show on the person's there, it all depends on the maturity level per se. So Ẹrù it's bẹ́ẹ̀. no biggie. Ẹrù bẹ́ẹ̀. Yeah, I think All right. it's no biggie. ẹ ṣe gan tẹ́fà lórí ètò. ẹ̀yin aráalé gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣe gbọ́ lẹ́nu Aunty Joy wọ́n ní wípé àwọn lè fẹ́ ẹni tó kéré sáwọn. wọ́n dẹ̀ tún sọ wípé kò sí nǹkan tó burú láàrin ìbáṣepọ̀ tó wà láàrin Wizkid àti Tiwa Savage wípé ó ń lọ náà ni wípé at least fídíò yẹn náà ó ń ṣe kí ni ó ń lọ náà ni. ẹ jọ kí lórúkọ yín. Ọláyínká. Ọláyínká Aunty Ọláyínká ok mo fẹ́ afẹ́ béèrè lọ́wọ́ yín kí lẹ́yìn rí sí ọ̀rọ̀ Wizkid àti Tiwa Savage pàápàá jùlọ fídíò lè tí wọ́n ṣe gbé jáde yìí kí lẹ́yìn rò wípé ó ń ṣẹlẹ̀ láàrin Wizkid àti Tiwa Savage. For me, èmi ò ro anything because it's a normal thing. Video ni. So anybody can shoot video at any time. And if there is anything, it's left for them. Ọwọ́ wọn ló wà. ọwọ́ wọn ló wà. Yes. ẹ rò pé Kò sí nǹkankan bẹ̀. fún ẹ̀yin àbí. Fún èmi o, kò sí nǹkankan bẹ̀. Video, ó lè fi máa tọ́ àwa ará ilé. So video ni àwa pè. ó dà ok ẹ jẹ́ ká wá wò báyìí tí kí lẹ́yìn ìjẹ́ ó ṣeé ṣe kẹ́yìn fẹ́ ẹni tí ó kéré sí yín ká tẹ̀ sọ pé bóyá àwọn méjì ń fẹ́ra wọn tábà ní ká wo ọjọ́ orí wọn ká wá gbé wá sọ́dọ̀ tiwa wípé ó dáa náà àwa tá àti ẹ̀ kì í ṣe celebrity pé bóyá àwa ok normal pé àjọ wà ǹjẹ́ ó ṣeé ṣe kẹ́yìn fẹ́ ẹni tí ó kéré sí ẹ sọ bẹ́yìn. Kò ṣeé ṣe. ẹ lè fẹ́ tó kéré sí. Mo lè fẹ́ tó kéré sí mi. kí ló dé. Kò sí nílẹ̀ Yorùbá kò dán kí obìnrin kó fẹ́ni tó kéré sí ẹ ní ọkùnrin ṣùgbọ́n ṣì dá fún ọkùnrin kó fẹ́ni tó kéré sí ní obìnrin. ọ̀rọ̀ ìfẹ́ là ń sọ̀rọ̀ pa èyí náà kò yẹ kí mi rò pé yí nǹkan kan bá nínú ẹ̀. Fún èmi o ṣùgbọ́n tó bá ń wù ó múra sí. ẹ wo ọ̀rọ̀ ti sọ̀rọ̀ ẹ̀ nǹkan táwọn náà ní sọ nìyẹn wọ́n ní àwọn ò ṣe kí ni pé kò sí nǹkan tó pé àwọn ò lè ṣe láti fẹ́ ẹni tó bá kéré sáwọn. We dey 1 + 1 or 2, yeah. 1 litre, oh say 1 litre. mi ò feel pé wọ́n fẹ́ra wọn but then èmi feel pé market strategy ni nǹkan tí wọ́n ṣe lórí fever yẹn but then tí wọ́n bá ń fẹ́ra wọn náà I think mo rò pé tó bá yẹ kí wọ́n fẹ́ra wọn I think ó wise of them tó jẹ́ pé wọ́n jẹ́ kó wà really open to the public like that because at least oúnjẹ kẹ wà very suspicious nǹkan tó fi ń get attention wa náà níwòye tí yín ni àbí lẹ́yìn tẹ́yìn wò kí lẹ́yìn rò wípé ó ṣe. èmi rò pé
lóòótọ́ ń fẹ́ra wọn. lérò tí. bẹ́ẹ̀ ni nítorí ẹ̀ wọ́n fẹ́ fi bò wọ́n fẹ́ fi wo pé ókè o ṣe bẹ́ẹ̀ ẹ̀yin ọmọ Nàìjíríà ṣe bẹ́ẹ̀ sọ pé lóòótọ́ à ń fẹ́ra wa ókè òun lélẹ̀. kọ́wulẹ̀ mọ̀ kọ́wulẹ̀ mọ̀ ká gbé sí yín lójú kọ́wulẹ̀ mọ̀ pé lóòótọ́ ká já sí gbangba kẹ́ ẹ̀ mọ̀ fẹ́ra wa bẹ́ẹ̀ ni kọ́tẹ́mi rò nìyẹn. pé bóyá kì í ṣe pé bóyá business strategy. Oya ẹ̀ka wọn tún wà wò báyìí ókè wọ́n ti ṣe fídíò yìí ọ̀rọ̀ yìí ti ń já ràn-ìràn ó ti ń lọ káàkiri lórí Twitter, Instagram àti gbogbo àwọn social networks tó kù. Tábà ní ká wò kátẹ̀ wá sọ pé ó ṣẹlẹ̀ lóòótọ́ pé Wizkid àti Tiwa Savage wọ́n fẹ́ràn ìjẹ́ ó burú ṣé ó burú nínú nǹkan tó wà lẹ́yìn àbí tábà sọ lórílẹ̀‐èdè yìí ṣé nǹkan tó burú ni. Fún èmi o mi ò buy idea yẹn for them because mi ò sọ wípé nítorí Tiwa Savage ju Wizkid lọ kì í ṣe nǹkan tèmi sọ yẹn but. age ò kì í ṣe barrier. age to me age is not a barrier. Okay. So far they have that understanding so far tí wọ́n ní understanding yẹn age ò kì í ṣe barrier but looking at the pedigree or the history of Tiwa Savage. àwọn òyìnbó yìí ń lágbára. okay má bínú kẹ́ wo Tiwa Savage and Wizkid no Wizkid fúnra rárá ẹ̀ ó ti ní àwọn ẹnìkan tó jẹ́ pé ó ti jẹ́ baby mama fún bóyá èèyàn méjì or so then Tiwa Savage I think mo feel pé ó yẹ kí Wizkid kó wà responsible enough láti àwọn èyí tó ṣe sílẹ̀ tí ò tí ì mójútó ó tún. níwòye tí yín. in my own opinion ṣá. kí ni ìwòye tí yín lórí ọ̀rọ̀ tó ń lọ yìí náà. èmi ìwòye tèmi ni pé bọ́yè wà yẹn bí àwọn méjèèjì ṣe wà yẹn kò sí big deal bẹ́ẹ̀ kò sí kan tí ojú òrìrì láyé so tí Wizkid àti Tiwa tó bá ń fẹ́ra wọn kò sí kan tó burú bẹ́ẹ̀. kò sí nǹkan tó ayé ń ṣerú ẹ̀ bẹ́ẹ̀ ń lọ náà ni àbí lórí tí ọlọ́dà ẹ̀. ṣe rí ẹ má jẹ́ ká sọ values wa nù. ìyẹn àwọn ìṣe wa gangan. yẹ a lè sọ bẹ́ẹ̀ ẹ má yẹ ká ṣe rí true celebrities làwọn méjèèjì ṣe get so a lè sọ pé kí a fẹ́ entertain whatever this but ṣe rí mi ò kò wá it's not responsible of the two of them tí ó bá jẹ́ pé wọ́n actually fẹ́ra wọn bẹ́ẹ̀ ṣe ń. fẹ́ ẹni tó jù yín lọ tó gba bí ọdún bíi 5-10 lọ́wọ́ yín. In my own opinion ṣe rí nǹkan tí reason oníkálukú yàtọ̀ for me I will have to put it in serious considerations mo máa ní láti ro dáadáa ṣe pé kò possible but mo máa ro nǹkan tó dẹ̀ máa jẹ́ kí n ro for a long time like that. torí ọjọ́ orí tó wà láàrin ẹ̀. kò likely. pé kò ṣeé ṣe. mi ò sọ pé kò ṣeé ṣe but kò likely. ó lè má ṣeé ṣe. ẹ̀sà èmi máa ń wò pé àwọn òyìnbó máa ń sọ pé age number ni as far as ìfẹ́ bá ti wà ń bẹ̀ ìfẹ́ wọ́n máa ń sọ pé ìfẹ́ ni ìfẹ́ lákòjọ́ òfin bẹ́ẹ̀ ni tí ìfẹ́ bá ti wà ń bẹ̀ kò sí big deal ń bẹ̀ kò sí ọkàn Ọlọ́run kò sí ọkàn ń bẹ̀ so since tá bá ti nífẹ̀ẹ́ ara wa.